lọ́jọ́ kẹwàá oṣù keje ọdún 1999 lọ́mọ ẹlẹ́gbẹ́ òkùnkùn Akédúdú ya wọ ọgbà fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ń bẹ nílé Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. àkọsílẹ̀ ń jẹ́ kó máa yé wa pé ìkọlù náà wáyé látọwọ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn Àké tó ń lọ bí 40 níye tí wọ́n wọṣọ dúdú ṣòkòtò dúdú tí wọ́n sì bo ojú ara wọn. ó kéré tán ọmọ ilé-ìwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó ń lọ bíi 5 ni wọ́n gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra lọ́jọ́ tá à ń sọ yìí. lára àwọn láti rí George Ìwíládé tọ́pẹ̀ èèyàn mọ̀ sí Áfíríkà léyìí tó jẹ́ akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé ọ̀hún léyìí tí wọ́n yìnbọn fún tí wọ́n tún ṣaláàké. ní gbogbo àwọn akẹ́kọ̀ọ́ bá bínú tán pàápàá jùlọ sẹ́ni tí ń ṣe gíwá ilé ẹ̀kọ́ ọ̀hún tọ́wọ́ wọn sì tẹ àwọn afurasí 3 tí ń bẹ lára àwọn tó kọlù wọ́n. ó ṣẹlẹ̀ pé lọ́jọ́ keje oṣù kẹta ọdún 1999 lọ́wọ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn Àké ṣèpàdé nílùú Ilé Ifẹ̀ tí wọ́n sì ń padà sínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún. bí wọ́n ṣe ń lọ lọ́kọ̀ wọn akẹ́kọ̀ọ́ kan làwọn gbọ́mi sí omi ò tó bá bẹ́yọ láàrin wọn tí wọ́n sì mú wọn lé. ìgbà tí wọ́n rí pé wọ́n ti ń lẹ̀ wọn ni wọ́n bá sáré kàtàkàtà wọ́n gbé ọkọ̀ wọn síwájú Angola Hall tọ́wọn gangan sì lọ farapamọ́ sínú ilé kan tí ò fi bẹ́ẹ̀ jìnnà sí Awólọ́wọ̀ Hall. ìgbà tó yẹ làwọn adarí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ gbọ́ pé àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ń ṣèpàdé nílé kan lára àwọn tó jẹ́ òṣìṣẹ́ àgbà nílé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n sì lọ bẹ̀ láti lọ yẹ̀ ẹ́ wò. ní George Ìwíládé tó jẹ́ akọ̀wé gbogbogbò bá léwájú wọn láti lọ yẹ ilé tí ọ̀gbẹ́ni FM ẹ̀kọ́ máa ń gbé wò tí wọ́n sì bá wọn nínú bus cutter ilé ọ̀hún. èèyàn 9 ni wọ́n bá 8 ni wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n sì mú wọn pẹ̀lú ìbọn jágàmù kan ìbọn àgbélẹ̀rọ kan. Àké tòun taṣọ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn Àké wọ́n fọ̀rọ̀ náà tó ìgbìmọ̀ aláṣẹ iléèwé ọ̀hún létí tí wọ́n sì fọ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà lé àwọn ọlọ́pàá lọ́wọ́. ìgbà tó yá làwọn ọlọ́pàá gbé wọn lọ sílé ẹjọ́ magistrate níbi tí wọ́n ti gba onídùúró wọn lẹ́yìn ọ̀sẹ̀ méjì. ohun tá a gbọ́ ni pé ìgbẹ́jọ́ náà wáyé lọ́jọ́ 21 oṣù kẹta ọdún 1999 tádájọ́ sì tú wọn sílẹ̀ pé kí wọ́n máa lọ. ilé ẹjọ́ òwúlẹ̀ pé àwọn tó mú wọn láti farahàn bí ẹlẹ́rìí. ọlọ́pàá tó ṣèwádìí ọ̀rọ̀ náà ọ̀gbẹ́ni Fẹ́mi Adéwọyé sọ níwájú ilé ẹjọ́ pé gbogbo gbìyànjú òun láti pe àwọn ẹlẹ́rìí pé kó farahàn níwájú ilé ẹjọ́ ló já sí pàbó àti pé àwọn tí wọ́n fẹ̀sùn kàn sẹ́kànlẹ̀ ọlọ́wọ̀n kì í ṣọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. ládájọ́ bá ní kí wọ́n gbé ìbọn jagamu tí wọ́n gbà lọ́wọ́ wọn lọ síbi tí àwọn ọlọ́pàá máa ń kó ìkan jagun pamọ́ sí kí wọ́n sì bà gbogbo ẹ̀rí tó kù jẹ́ léyìí tó máa mú kẹjọ́ náà kú sáké kò kú sóko. làwọn tí wọ́n fẹ̀sùn kàn bá padà sínú ọgbà ilé ẹ̀kọ́ láti máa bá ẹ̀kọ́ wọn lọ. ara àwọn akẹ́kọ̀ọ́ tó kò lè gbà á ni wọ́n bá fẹ̀hónú hàn sí ìgbìmọ̀ aláṣẹ iléèwé ọ̀hún tí ìgbìmọ̀ aláṣẹ sì ní kí wọ́n lọ rọ́kúnlé láì fún wọn ní lẹ́tà. kò pẹ́ kò jìnnà ni wọ́n ti ọgbà fásitì ọ̀hún látàrí rògbòdìyàn lóríṣiríṣi. ìgbà tí wọ́n ṣe padà lẹ́yìn oṣù 3 àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà padà sáàrin ọgbà ilé ẹ̀kọ́ wọn lọ yàrá àkàwé. làwọn akẹ́kọ̀ọ́ tó kù bá tún bọ̀gùn ta nílé ẹ̀kọ́ bá jáde síta láti fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ti ní kí wọ́n lọ rọ́kúnlé lọ́jọ́ kejì oṣù keje ọdún 1999. ìgbà tó dọjọ́ kẹsàn-án oṣù keje ọdún 1999 àwọn akẹ́kọ̀ọ́ bíi mélòó kan ṣayẹyẹ nínú ọgbà fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ń bẹ nílé Ifẹ̀. lára àwọn tó wà ń bẹ láti rọ́wọ́ ọmọ ẹgbẹ́ ẹlẹ́mu ẹgbẹ́ Manowar tó ń tọ̀wọ́ adarí akẹ́kọ̀ọ́ lóríṣiríṣi. gbogbo wọn kóra jọ pọ̀ níta gbangba wálíà láàrin gbọ̀ngàn Angola tó ń ti Mozambique. bílẹ̀ ṣe ń ṣú sílẹ̀ wọn kan wọlé síbi tí wọ́n ti ń tó oúnjẹ nínú gbọ̀ngàn Awólọ́wọ̀ nígbà táwọn kan gbanú gbọ̀ngàn wọn lọ láti lọ sùn. ìgbà tó di nǹkan bíi aago 3 sí aago 3 àbọ̀ òru lọ̀gọ̀rọ̀ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn Akédúdú yadé tí wọ́n sì ṣe kínní. ẹ̀jẹ̀ á pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. nígbà kan rí once upon a time Oyèkànmí Oyèdélé Ìgbàyílọ́lá ọ̀dọ́mọdé olórúkọ àgbà lórúkọ tèmi.